Kí gbogbo wa nílé lóko ní gbogbo ibikíbi tẹ́ tí ń wò wá tẹ́ tí ń gbọ́ wa èmi náà ni o pẹ̀lú brọ́dà mi ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn olólùfẹ́ wa. ẹ ṣe máa dáadé orúkọ mi Táíwò Thomas Imole Yoruba tí mo jẹ́ aṣojú fún àwọn àkàndá ẹ̀dá lórílẹ̀‐èdè Yorùbá. tó nílùú Kútọ̀nù ní Benin Republic náà ní àjọ wa ẹ bá wa kí gbogbo àwọn ará ilé ní kíákíá. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àtọ̀ láti mọ̀ gbọ́dọ̀ dáàdì mi lénìí for the first time tí wọ́n máa rí wọn láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò I'm so happy inú mi rí pé mo rí wọn live and direct nílùú Kútọ̀nù lénìí ademari pẹ́sàdáde. àmì tó mo wá fi àsìkò yìí mo fi kí gbogbo èèyàn olólùfẹ́ Ìmọ́lẹ̀ Yorùbá ní káàkiri gbogbo àgbáyé ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wọ́n ẹ máa tẹ̀lé gbogbo tó ń sọ nítorí pé bí mo ṣe sọ gbogbo ẹni tó jẹ́ àkàndá dáadáa ni wọ́n ní United Kingdom wọ́n parákùnrin kan ní David Plunkett ní 1998 tèmi máa dé UK nígbà tí ìjọba Labour wọlé ní 1997 òun ló fi jẹ́ Home Secretary èèyàn jẹ́ àkàndá kò mí ìpéyàn lè débi tó yẹ kó dé Nàìjíríà ni kò jẹ́ ká débi tá dé o tábà ti wà lórílẹ̀‐èdè wa gbogbo àǹfààní máa wà fún gbogbo èèyàn pátápátá torí pé gbogbo ala ní ìwúlò kí ni ìdí gan ta ti fẹ́ gba Yorùbá Nation. ara àwọn ìdí náà ni wípé kí a lè máa lo àwọn nǹkan tó jẹ́ tiwa pẹ̀lú rọrùn ká lè jẹ́ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí a ti máa ń jẹ láti ilẹ̀ wa tó ń jẹ́ Yorùbá sá. tó òun náà lẹ ti gbọ́ yẹn àǹfààní pọ̀ tí ó ń lọ torí pé kò ń ṣàǹfààní kan kò ń ṣe fún gbogbo ẹni tó wà ní diaspora kódà èyí tẹ̀ ń bẹ ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá iṣẹ́ wà tẹ́ máa ṣe nígbà tó fún àwọn àti ajá àkàndá ẹ̀dá tí a bá rí dádùn wa báyìí tí wọ́n tún wá ń jà tó wà lókè òkun tí wọ́n ti rílé tí wọ́n ti ríta tí wọ́n ń sọ fún wa pé báyìí ló ṣe rí ìyẹn ló yẹ ká mọ̀ wípé àwa tí ajá àkàndá ẹ̀dá àwa náà ṣe kókó lábẹ́ wípé ká máa jẹ ẹ̀mùdùmúdùn abẹ́ orílẹ̀-èdè ṣùgbọ́n tí Nàìjíríà tí wọ́n ò rí tiwa rò tí wọ́n ò dẹ̀ rí tiwa gbọ́ ṣùgbọ́n gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí ní Yorùbá Nation gbogbo ẹ̀ ló ti pin amọ́lẹ̀ ìlú Kútọ̀nù táwa lẹ́ni oríṣiríṣi tó jẹ́ wípé Ọlọ́run jẹ́ ká láǹfààní àtọ̀fẹ́ láti wà bí tí wọ́n ń ṣe ìtọ́jú fún àwọn àkàndá ẹ̀dá èyí ni mo fi ń rọ̀ wá mo fi ń bẹ̀ wá wípé ẹ má jẹ́ ó jẹ́ Táíwò Thomas nìkan ẹ má jẹ́ ó jẹ́ gbogbo àwọn akẹgbẹ́ mi nìkan ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ti àwọn bàbá wa Ọláyọmí Kóìkì Chief Doctor Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú bàbá Bánjí Akíntóyè ká tì wọ́n lẹ́yìn fún mẹ́gàwálì tó ń bọ̀ lọ́nà tó máa ní ká jáde tán ká jẹ́ káwọn orílẹ̀-èdè mọ̀ pé àwọn àkàndá ẹ̀dá náà a fẹ́ jáde kó lábẹ́ ìjọba tó ń jẹ́ location 419 Nàìjíríà. èmi á máa jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà 2025. KOIKI Media bringing the world closer to your doorstep.